ìgbà tó wà ń bẹ̀ tẹ́ni tó gbé mọ́tò wá ò sí ń bẹ̀ nígbà míì ń bẹ ẹ̀rọ wa báyẹn pé àfa ẹ padà ẹ máa gbé mọ́tò ẹ máa lọ padà gbé mọ́tò yìí ìgbà míì ẹ jẹ́ kí n jòkó tì í kẹfì ṣe sórí tó bá jòkó lẹ̀ iṣẹ́ rẹ ni ọ̀fẹ́ lójútu òsì fẹ́ gbà lásìkò ọ̀fẹ́ gbà lásìkò ọ̀fẹ́ máa ti ń dúnú rédíò yóò ayọ̀ lẹ́nu ọ̀fẹ́ máa ti ń dúnú rédíò bọ́ ọ bá dúró báyìí náà ó sì máa dúró lójú rẹ níbi mọ́tò rẹ náà gbogbo ẹni tó bá ń ṣẹlẹ̀ bá ti dá lójú kó ṣe bí ìgbà tí Ọlọ́run bá ń rí i kó ṣe é ṣe pé Ọlọ́run bá ń rí i wa qul i'malu fasayara Allahu amalakum wa rasuluhu wal mu'minun Ọlọ́run òun rí sẹ́tẹ̀ ń ṣe ìgbà tá Ànábì wà láyé náà a rí èèyàn dáadáa àríṣẹ́ dáadáa téèyàn ń ṣe wal mu'minun àwọn mùmínì náà wọn àríṣẹ́ tẹ̀ ń ṣe ẹ sì rí i pé tòun ti bẹ́ẹ̀ kọ́dà gbogbo ẹni bá lo mọ́tò takisí ni ẹni tó jẹ́ private ni gbogbo àná àwọn mẹkáníìkì kọ̀ọ̀kan a sì máa sọ lẹ́yìn wọ́n padà sọ tẹ́lẹ̀ oníkan lọ ibo lẹ́yìn tuntun mọ́tò yìí ṣe nísìn ibi kìíní ni ti ṣe ṣe ṣẹlẹ̀ àpàdé lọ́dọ̀ lágbẹ́yà bẹ́ẹ̀ ni ó dákun wọ́n dá lóúnjẹ ọ̀gá kó máa sọ bẹ́ẹ̀ àwa èèyàn gẹ́ ń rí inú kátó akpọ́ náà wọ́n bá ṣe kiri ń rí àmọ́ ńgbà ànábì ti kúrò láyé nìsí ànábì ò rí nǹkan kan mọ́ àwa ara wa tá àwa ríra wa náà àwa náà láti jẹ́rìí ara wa lójú àlìkìyámọ̀ o àwa náà láà máa jẹ́ ara wa pé àyàn dáadáa ni ìyẹn bú ni Ọlọ́run kò ṣe àmàna wa hasibu anfusakum qabla an tuhasabu ọ̀pọ̀lọpọ̀ oníṣẹ́ ọwọ́ ẹ̀ẹ́kàn rí pé lóru kan sẹ́gẹ̀rẹ́ bá ti sọ́ọ̀bù ẹ̀bá ní rí mọ́ kí ló fà òun náà ló fọ ara ẹ̀ kó wà lákàlẹ̀ fún rẹ̀ hasibu anfusakum qabla an tuhasabu ìwọ náà máa wò ó pé ṣé iṣẹ́ tó ń ṣe lọ yìí ṣó lè fi lé ọmọ lọ́wọ́ ìwọ náà wò pé ṣé iṣẹ́ tó ń ṣe lọ yìí ṣé ó ní gbẹ̀yìn hasibu anfusakum qabla an tuhasabu ṣe sùúrù lórí ara rẹ̀ wò pé bó ṣe ń ṣe yìí Ọlọ́run ó kàn lérí ẹ̀ wò ó ṣe pé bó ṣe ń ṣe yìí ṣé gbẹ̀yìn ọ̀dà mẹ́ẹ̀ Ọlọ́run kò ṣe àmàna wa. ọ̀kanu sàbí ànábì Muhammad tí a ń pè ní Abu Sa'id al-Khudri radiyallahu anhu Abu Sa'id al-Khudri òun lọ́gbà àdìsí wa fún wa olóṣìṣẹ́ ńlá Muhammad sọ pé la darara wala dirara la darara wala dirara àbá makalik àbá riwaya àbá panẹ́bìtà àbá fọganẹ́sà la darara wala dirara má ṣe nira fún ẹ oníṣẹ́ rẹ má ṣe nira fún alábàárà rẹ má kó wàhálà bá alábàárà rẹ àwọn onímọ̀ ní ìyàtọ̀ ń bẹ láàrin dọ́rọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ àti dìrárò ẹlẹ́ẹ̀kejì wọ́n ní aláwọ̀kọ́ àdọ́rọ̀rọ̀ wọ́n ní ìtumọ̀ tẹ́lẹ̀ yìí ni pé àdọ́rọ̀rọ̀ wọ́n ní ìtumọ̀ tiẹ̀ ni pé yasulu biduni qasid yasulu biduni qasid iṣẹ́ yìí o ti mọ̀ o ti perfect mẹ́ wọ́n náà ti dọ̀gá mẹ́ ọmọ dáadáa ó sì ń ṣe lọ ọba yìí lọ́wọ́ nǹkan kan bá bàjẹ́ mẹ́ kò sí ẹni tó ní mọ́tò náà bọ́bá débẹ̀ pé kọ́sítọ́mà mi ni tẹ́tí wá ti pẹ́ alábàárà mi ni ní ti ń ṣe é dá ọlọ́ọ̀lẹ́lẹ́ yìí lọ́wọ́ ni torí kò láníyàn pé òun fẹ́ ṣe kí ni òun fẹ́ kọ́ ìnira bẹ́ẹ̀ ni ní mọ́tò wọn ní aláwọ̀ kọ́nu amẹ́lẹ̀kẹ́yì alimadọ́ratu òun tiẹ̀ òun ni pé ó ti mọ̀ pé ó ti láníyàn àti kó wàhálà níbà ó ti láníyàn àti kí ni àti kó wàhálà bá wọ́n ní tẹ́fì máa mọ̀ ní pé talákọ̀ọ́kọ́ ẹ̀ rí i pé irú mẹkáníìkì yẹn irú fọgánẹ́sà yẹn irú pàdébìtà yẹn ẹ̀ rí i pé yóò dààmú kó lè máa sunkún kó lè sáré máa wọ́wọ́ yáki láti gbé wàhálà tó kó bọ́ lọ́kọ̀ láti gbé kó amẹ́ni tọ̀hún òun ti láníyàn pé wọ́n kó bọ́ lọ́kọ̀ tẹ́lẹ̀ ni kódà yóò sì pàfẹ́ẹ̀tì ọ̀nà tí ó gbà yọ jáde àrájì
a sọ fún yín gbàrúfù lẹ́ra náà lọkọ̀ yìí fi yọ náà gbàrúfù lọ́ya ni mọ́tò yìí fi yáwọ́ òun ti má níyàn pé wọn kà kóbá ní fún àkóbá wọn ò sì ní sẹ́ gbé torí yóò ti fi sáré ọkọ̀ yóò sì sàkó àkóbá ni yóò sì ṣẹlẹ̀ àmọ́ dọ́là ìgbà àkọ́kọ́ òun ọ̀la níyàn àkóbá bóyá ó sì materials dọ̀ lè rà bóyá ó sì rà ní lọ́ba ìgbà alájí ọkọ̀ yìí yáwọ́ alájí ìṣe máa rà náà ní kódà yóò jẹ́wọ́ pé níta rà yìí ni ọ̀dà níta rà yìí ni ṣé kí ni ìní ọ̀dà òun ọ̀sọ̀ torí kò lánìyàn pé òun fẹ́ ṣe àkóbá ní fún ọlọ́ọ̀ni ọ̀wà ni iṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam la dọ́ra wàlá dọ́ra man dọ́ra dọ́ra Allahu bihi iṣẹ́ ńlá mọ̀ sọ mọ́ ìpè ẹni ọba kó wà lábáyọ̀ ọlọ́run kó wà lábóhùn náà man shaqqa Allahu bihi shaqqa Allahu alayhi ẹni ọba kó wà lábáyọ̀ ọlọ́run kó wà lábóhùn náà bí ẹ bá ti ń wọlé yìí lábẹ́ pé ọlọ́run máa ń rí òun bẹ́ẹ̀ ni yóò bá rí òun yóò ṣiṣẹ́ yẹn pẹ̀lú bó ṣe yé yóò ṣiṣẹ́ yẹn pẹ̀lú èyí tí ò bá yé yóò fi ilẹ̀ yóò pàtì eléyìí jẹ́ ojúṣe àkọ́kọ́ lórí gbogbo ẹni tó bá jẹ́ iṣẹ́ ọwọ́ pàtàkì jùlọ àwa tí a pè lónìí kọ́lọ̀ndáhùn kó tún gbogbo wa sí ojúṣe kejì òun náà ni al-amana àfọkàtán tẹ́bá lọ́dọ̀ àwọn onímọ̀ definition amana ọ̀pọ̀ rẹpẹtẹ ètí ń jẹ́ tùmọ̀ amana kọ́dọ̀ ẹ̀ rí i pé nílẹ̀ lọ́dọ̀ wa mi báyìí àtúnṣọ amana ló kọ pẹ̀lú àtúnṣọ ọmọ nìkíni lámànà bàbá amana bàbá amana kọ́lọ́n kó bá fìríjì bàbá àmàna lé ara wọn jàmá wa kọ́lọ́n kó bá fìríjì wọn àti gbogbo òkú mùsùlùmí náà àmì ẹ̀fún sọ ọmọ ní kíni àmàna ẹ wọ nǹkan bẹ̀tẹ̀ àmàna tá a fẹ́ definition táwa fẹ́ fúnra wa níyà yín lónìí ọ̀kan lára àwọn definition àwọn onímọ̀ tó tún súnmọ́ kó kọ́ ọ̀pọ̀lọpọ̀ tí ń jẹ́ tùmọ̀ àmàna sí inú wọ́n ní al-amanatu hiya idraku qawiyyu min al-insan bi mas'uliyati al-kamila amama Allah ẹ wò gan òun ni kéèyàn máa mọ̀ pé mo mọ̀ ní responsibility mo mọ̀ ní àwọn nǹkan kan tí dùn wájú Ọlọ́run sàkáǹtì fún min kulli amrin yu'akkilu ilayhi fún gbogbo nǹkan tí wọ́n bá fi tì sí lọ́dọ̀ ọjọ́ tọ́ náà tó fi tì sí ọlọ́dọ̀ ni o ọjọ́ tọ́ mà níbi àdámà ni o ní nǹkan ó ní àwọn amẹ́lì mà ọjọ́ ọ̀rọ̀ ni ọlọ́ni ọ̀sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí lọ́bọ̀dọ̀ sọ má sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí ọjọ́ tọ́ mà níbi àdámà ni ọ̀fọ̀rọ̀ báyìí sọ lọ́wọ́ ó ní ọmọ sọ fún yàn báyìí ọlọ́ni òṣìṣẹ́ báyìí ni mọ́sẹ̀rúṣẹ́ báyìí ni ọmọ àníbi àdámà gbéṣẹ́ báyìí fún ọ ni bá a ṣiṣẹ́ báyìí ni wọ́n ní gbogbo eléyìí ni ti ń jẹ́ tùmọ̀ àmọ́ náà ṣùgbọ́n àwọn èèyàn lágbọ́yé wa nílùú wa lọ́pọ̀lọpọ̀ ìlú àgbọ́ àmánà yé débẹ̀ ni àgbọ́ àmánà yé pẹ̀lú ìtumọ̀ tá a ṣàlàyé tó fẹ̀ yìí tá a kàsáré sọ sókì níta abẹ́yẹ pẹ̀lú ti ń jẹ́ àmánà òun náà ní fúsùlù wàdíà bá ń gba àfáwọ́ yàrá ẹ dákun ẹ bá ń gba ṣẹ̀tì mi yìí sọ́dọ̀ níwọ̀n agbáǹgbà báyìí níta gbé yé lámánà ó gbà àmánà sí lọ́dọ̀ o ẹ dákun ẹni yìí ẹ dákun ẹ̀ta lọ́lá àmánà lọ́dọ̀ rẹ̀ nígbà tó kú yìí ẹ̀dákun èèyàn wa yìí tó kú yìí ẹ̀dákun ta ńlá mọ́nà lọ́dọ̀ rẹ̀ níta gbàgbọ́ náà yìí sínú bẹ́ẹ̀ ni ara àmánà náà ni kọ́dà òun náà lọ́wọ́ bá ń sọ nínú Al-Qur'an Karim fún wa ìran àmánà kan náà nígbà tá a Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìgbà tó jagun gba Mẹ́kà tí wọ́n wá gba tí Ànábì wa ni wọ́n lè ké sẹ́ni tí mọ́sálásí tí kọ́kọ́rọ́ Káàbà ń bẹ lọ́wọ́ rẹ̀ òun náà ni Usman bin Talha òun ni kọ́kọ́rọ́ mọ́lá sí Káàbà ń bẹ lọ́dọ̀ rẹ̀ Ànábì wa wọn lè ké sí wa wọ́n sí Káàbà Ànábì kírun bẹ́ẹ̀ wọ́n tì padà bẹ́ẹ̀ lọ́kànnù sábẹ́ Ànábì Muhammad ni pé kó fóun kó wọ́n pé òun ni kọ́kọ́rọ́ máa bẹ lọ́wọ́ òun
bẹ́ẹ̀ lọ́lọ́run bá sọ kalẹ̀ fún anabi Muhammad pé inna Allah ya'murukum an tu'addu al-amanati ila ahliha. àmánà yẹn sẹ́gbẹ́ ti gbé sọ́dọ̀ lọ́dọ̀ fóònù ọmọ ẹgbẹ́ sọ́dọ̀ ara ẹ̀ nísìnyí sọ́sẹ́ kí ní ẹ̀ka ni ẹjẹ́ ọmọ ẹgbẹ́ lọ́dọ̀ rẹ̀ padà bá ń gbé sọ́dọ̀ bá ń fi kí ní sọ́dọ̀ lọ́rọ̀ ní kíní kan ní dúkìá ni àmánà. èyí làwọn agbọ́yé jù kìí ṣe yìí nìkan làmánà ara àmánà ni o ìtumọ̀ àmánà pọ̀ ẹ jẹ́ ká má pèjú ìkan wá lápèjú yẹn nísìn. òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó kọ́ wa lẹ́kọ̀ọ́ ipe tá a bá ń lọ sí ní àjò kí a wá sọ fáwọn ará ilé wa dípò tá a fi máa lọ síbi sàárè lẹ́kùnlé pé ẹ̀yin bàbá o ẹ̀yin ìyá o à ń lọ báyìí ẹ̀sìn wa lọ ẹ̀sìn wa bọ̀ o kò lè dìde nù sáyé pé yóò sìn yàn ó ti jẹrà bí ó sì jẹrà kọ̀ mọ́ ń tára yé ń sọ wà má ń tàbí mùsùlùmí máa fi lè kúbúrì kò lè gbọ́ rí ànábì ò lè sọ̀rọ̀ fún kúkọ́ gbọ́ àmọ́ ń tá ànábì ní á ṣe ń sì máa gbà kí ládùúgbà náà tí ò lè rárá kọ́lá kò tó sàtà kan kò tó láyè kan astaudiukumullahu alladhi la tadi'u wada'i'uhu ẹ̀wọ̀n kan mo fi sọ ọlọ́run ọba tó jẹ́ pé téèyàn bá fi sọ kìí sọnù àwọn sọ bẹ́ẹ̀ fáwọn ará ilé wa àwọn tá à ń travel àwọn ará ilé náà tún wá sọ fáwọn náà ládùúgbà mi pé astaudiullaha dinaka wa amanataka wa khawatima amalika sallallahu alayhi wa sallam. yorùbá ń gbà mí àwọn ni àbá ajílẹ̀ ń lọ yìí yorùbá wà ní kí alálàájì kọ́ fẹ́ ìrìn jáde kú òǹlé ọ̀daràn wọ́n fẹ́ ìrìn jáde kú òǹlé torí pé ń lọ Mẹ́kà pé bí ọba sì fẹ́ ìrìn jáde kù ní darí débẹ̀ ìṣesí kèfèrí ni o wọ́n fẹ́ ìrìn jáde kọ́nà yorùbá tó mọ̀ pé wọ́n ti jáde alájì bẹ́ẹ̀ bá ti jáde ẹ̀mẹ́gbàgbé ká ẹ̀ tó gbọ́dọ̀ wọlé mọ́ o àtẹ ìdè bẹ́ẹ̀yàn bá gbàgbé nǹkan ìyípadà ní ọlọ́kùnrin sífẹ́ ara fáwọn afáwa ní mú ìdí ni fọdílà Sheikh Abdullahi Jibril Imam Sahaban ọdún tá à ń lọ sí Saudi Arabia wọ́n á sìn wá jáde kó ládùúgbò ibi tí wọ́n ń ṣàdúrà táwa dúró subhanallah àti ìmú international passport kó nulẹ̀ èyí tí ìgún balú ẹni tó bá máa àdúgbò wa ní pópó jíwá ni wọ́n sì wá jáde kó ní láyé ọ̀dọ̀ wọn yẹn wọ́n á sì jáde sí pópó jíwá wọ́n á ń sàdọ̀ nígbà yẹn bàbá wa ní ẹ̀wù pásítọ̀tù yìí o wọ́n kà sí báyìí dé wọ́n pé kò sí pásítọ̀tù ní àpò mi kọ́dà yìí di wọ́n gbọ́ tí mo fi pò mẹ́ wọ́n ara fi sísítẹ́mù ara yá ẹ̀ẹ́dẹ́gùn mi bá fẹ́ ìrìn jáde yìí fojú wọlé padà yìí mú pásítọ̀tù níta nàbì nínú wa nù astaudiukumullah dinaka àwọn ará ilé náà wà sọ fẹ́ni tó ti sọ àdúrà táwọn àwọn náà wà sàdúrà fún pé àwa náà fi ẹ̀sìn rẹ lọ́lọ́ lọ́wọ́ wa amanataka àmánà rẹ àfi lọ́lọ́ lọ́wọ́ wa khawatima amalika ibi tọ́lọ́run ni ọ parí ọ̀rọ̀ rẹ sí àfi lọ́lọ́ lọ́wọ́ kọ́lọ́njọ́ jẹ́ dáadáa ọjọ́ jẹ́ tọ́lọ́run ẹ̀wọ̀n nǹkan wọn ò sọ pé astaudiullah máa láka o ọlọ́run owó rẹ tó ń kó lọ ọlọ́mọdé ọsọnù nǹkan náà sọfá ọlọ́mọdé okú nǹkan ni wọ́n sọfá ẹ̀ẹ́dẹ̀ wá bá a dáadáa nǹkan ni wọ́n yà nẹ́bí ń sọfá ẹ̀sìn rẹ ọlọ́mọdé ọjà bó tó darí bí ọlọ́ yìí àmánà rẹ ntọ́nà ni ọmọ ṣe tọ́nà ń gbé sí ọ lérí lọ́rùn lẹ́sìn lọ́rọ̀ ọlọ́mọdé ọjà bó tó dé ọlọ́mọdé ọparí ọ̀rọ̀ rẹ síbi tọ́nà ń fẹ́. iṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam gbogbo ẹni tí ó bá ṣiṣẹ́ ọwọ́ àfi kó sàmánà tí ó bá sàmánà gbogbo àyà wà ní ìṣòro pàtàkì jùlọ àfi kó tètè múra sí nítorí torí pé gbà tí wọn ó kó àmánà kó ń bọ̀ ẹni tó tẹ̀lé ṣe gan nílé ṣe mọ́ nígbà tí wọ́n ti gbé kó lọ́kàn rẹ̀ kọ́lá àbọ̀jà àfa bójà àfa yóò fẹ́ ṣe àmánà kò ní rí ṣe mọ́ kígbà náà tó dé kọ́lọ́njẹ́ tè wà níjọ àmánà ni bí yẹn fẹ́ ṣe kò tẹ̀ ní rọrùn wàlẹ́ àṣírí ọba débẹ̀
òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam la imana liman la amanata lahu. ẹ wo níbi àdìs dàkà fún aládùá yẹn ànábì ń ṣe yàtọ̀ láàrin pé àṣì ẹ̀sìn ń bẹ lọ́tọ̀ àsámánà ń bẹ lọ́tọ̀. ìyẹn lẹ́fì yẹn lómi tí ẹ ṣe mùsùlùmí ẹ sì máa bá mọ́nà lọ́dọ̀ rẹ̀ yóò máa wá jẹ́ tìjú kí mùsùlùmí máa gbé mọ́tò lọ sọ́dọ̀ mẹkáníìkì. Alaye mo ti gbé mọ́tò mi lọ sọ́dọ̀ ẹni tí ẹ ṣe mùsùlùmí rí mo ní Ọlọ́run o irú àdẹ́wò lọ́wọ́ gbé inú mi máa bàjẹ́ tí n bá wá débẹ̀ mo á gbé lọ́jọ́ kan ọwọ́ ẹsẹ̀ wa ń dààmú ẹ̀ mo á pè ẹ ló ó ní ẹlẹ́kùn oní Sunday àwọn lọ ṣọ́ọ̀ṣì Ọlọ́run o ọ̀dà èmi náà sáà ti ń kó pé Ọlọ́run wala yaj'ala lil-kafirina 'ala al-mu'minina sabila Ọlọ́run tó sọ ni pé bùkátà mùmínì ò ní máa bí alọ́wọ́ kèfèrí yọ̀rọ̀ mi bí alọ́wọ́ mùsùlùmí tí ẹ jẹ́ mẹkáníìkì gidi mi Ọlọ́run ti yọ ọ̀rọ̀ mi kúrò Ọlọ́run ti yọ ọ̀rọ̀ alhamdulillah Ọlọ́run tó adé wọn lé wa lọ síbẹ̀ ló tún kù báyìí. ìṣòro tí ń ṣẹlẹ̀ nù o ẹni tí èsè mùsùlùmí ẹ̀ wà máa bá mọ́lẹ̀ lọ́wọ́ rẹ̀ ní mẹkáníìkì ni ní fanabita ni ní rìwáyà ni. Ànábì ti sọ fún wa pé la imana liman la amanata lahu ẹni tí ó bá lámà náà lẹ́sìn torí tí ń já mọ́nà gbogbo àwọn kírun gbàwẹ̀ náà gbogbo à ń bọ̀ abẹ́ àmánà ni bẹ́ẹ̀ náà ni gbogbo bá ń ṣe yìí tó gbé fún àmánà ni Ọlọ́run kò sí àmánà wa lára àmánà tí gbogbo ẹni tí bá ń ṣiṣẹ́ tó bá mójútó lè yìí tá a wí tí o kọ́ṣẹ́ ìtẹ̀kọ́n tó yí ọ tó wá ń lo àmánà tó gbìyànjú lágbá àní màá ṣe àmánà ń bí sẹ́yìn tòun ti bẹ́ẹ̀ èèyàn gbọ́dọ̀ múra sí o torí pé al-amanatu fil amal tábà sọ pé kéèyàn ṣe àmánà níbi iṣẹ́ àwọn onímọ̀ ni wa hiya an yu'addi al-mar'u ma alayhi ala khairi wajhi oníṣẹ́ wọn tó fẹ́ làmánà iṣẹ́ tó bá wọn ṣe rè o ti mọṣẹ́ kọ́ wá ṣe lọ́nà tó dáa ní ti ń jẹ́ pọ̀ làmánà níbi iṣẹ́ nínú falẹ̀ amin yutkinu amalu ẹni tó fẹ́ ṣiṣẹ́ ọkọ̀ọ̀kọ́ ni pé iṣẹ́ yìí yé mi ansẹ̀tì mo ti tú mo ti mọ tó ṣe ní tó ṣeré mo mọ̀ bí yẹn ṣe ẹ́ńjìnì yìí tí wọ́n gbé wáyé èmi máa ń ṣe ẹ́ńjìnì ẹ dákun èmi ẹ̀ ṣe ẹ́ńjìnì ru mọ́tò báyìí irú eléyìí ni mo kọ́ ẹ dákun ẹ máa gbé lọ sọ́dọ̀ ẹlòmíì Toyota ni mo mọ̀ ẹni tó lo àmọ́nà ń bi sẹ́yìn ni pé kó rí pọ́ dáhùn lójú wọ̀nyí àdíyẹ̀wò bí ìjádẹ́tì wà àmàna kọ́ wá ṣe kó rí pé yẹ́s òṣìṣẹ́ ìdá ń jẹ́ kó lo àmọ́nà ń bẹ̀nu tí o bá ṣe làmọ́nà gbogbo ẹni tó bá lọ lé mẹkáníkì ilé fọgànẹ́sà ni ilé kìnínní ni tó o bá ti kú mẹ́ ọ̀kan méjì ní ọ̀wá sẹ́mi rẹ̀ ọ̀kanu méjì náà ni rìsọ́ọ̀tì dé yóò mú imal amana wa imal khiyar ẹ dáhùn jẹ́ mọ́sọ́sì kẹta ni inú kéèyàn pé wàlá ó bá ń ṣiṣẹ́ yìí dáadáa tí ń túmọ̀ pé olú amana ń bí sẹ́yìn àbí kéèyàn sì ní ó ṣàkóbá fún mi ọjà ń bá mi ya ayyuhal lazina amanu la takhunu Allah wa rasula wa takhunu amanatikum wa antum ta'lamun kò sí kẹta yẹyẹ lazina amanu Ọlọ́run mo pẹ̀lú ẹgbẹ́ olú la takhunu Allah ẹ̀mẹ́jà bọ́ Ọlọ́run wa rasula ẹ̀mẹ́jà bọ́ òṣìṣẹ́ ńlá Muhammad wa takhunu amanatikum ẹ̀ bá ti di pé àmánàtọ́ náà ti ń jẹ́sìn rẹ̀ àmánàtà nẹ́bì lẹ́sìn tó gbé wá tẹ́ẹ̀sẹ̀ tẹ́ẹ̀lò wa takhunu amanatikum gbogbo tí bá ń pa yín pọ̀ ẹ̀ mọ̀ jàmbá ara yín ẹ̀ nílò àmánà. ni mo fi ní ìbá ti kúrò nílé lọ́dọ̀ oníṣẹ́ ọwọ́ mẹkáníìkì ni rìwáyà ni panẹ́bìtà ni ọ̀kanu méjì náà ló mú rìsọ́ọ̀tì alhamdulilah ó ṣe dáadáa fún mi ó sàmánà fún mi àbí kéwòn sí ni inna lillahi wa inna ilaihi raji'un Ọlọ́run kò ṣe àmánà wa gbogbo bíi tí ẹni tó bá fẹ́ lo àmánà ẹ jẹ́ ká fúnra ní àṣírí téèyàn fi rí àmánà lò dọ́gbọ́n ṣe ká fún màṣírí wa náà àṣírí téèyàn fi máa rí àmánà lò òun náà ni pé
ẹni tó bá fẹ́ lọ àmánà ó ti kọ́kọ́ máa sọ́ra pé èní purọ́ tó bá ti ń mu ní láìfù rẹ pé èní purọ́ gbogbo bílẹ̀ sí olè ha mọ́mi tó èní purọ́ tó bá ti mú ògùnrin lọ́wọ́ yóò máa tì í ṣe àmánà kó ṣe lágbàá àmánà rẹ̀ ó sì máa lékún ìjàmbá rẹ̀ ó sì máa dínkù tó bá ti mú lófin pé àní ìrè parọ́ tí ẹ̀ bá ti mú ògùnrin lọ́wọ́ àṣírí nù ẹ̀dọ́kọ̀já de àṣírí ìmọ̀wọ́ ẹ̀kọ́ àṣírí ìkalẹ̀ jẹ́ mọ́ látọ̀dọ̀ iṣẹ́ ńlá Muhammadu ti wá torí àná mi lọ sọ ó ní alaykum bi sidik ẹ̀dì mọ́dodo ẹ̀wọ́ òdodo ẹ̀mọ́sọ̀dodo wa inna sidqa yahdi ilal birr torí pé òdodo ni ó jẹ ọmọ ṣe dáadáa àti gbọ́ nígbà mo ti sabu bíi mọ́tò yìí tó bá wá fura tó bá mọ̀ kí ni wì fún tó o sì ti mú pé èké parọ́ yóò lọ àmọ́ ní àbí òní lò tó bá yíwọ́ yóò jẹ́wọ́ àbí òní jẹ́wọ́ yóò jẹ́wọ́ alaykum bi sidik anábì ní òdodo dọ̀wọ́ yóò wa inna sidqa yahdi ilal birr tó òdodo máa tìyàn lọ dáadáa ṣiṣẹ́ ni wa inna al-birra yahdi ilal janna bí yẹn bá sì ṣe dáadáa ọ̀nà tó gbàdá lè jẹ́ nánu wa iyyakum wal kadhib ìrọ̀wá dọ̀wọ́ yóò fàyínà lìkẹ́lìbà ẹ sọ́ra fún ọ́ fàyínà lìkẹ́lìbà torí pé rán yáàdì lálfùjúrù a máa fàyàn lọ síbi òkì ni wàyínà lálfùjúrù yáàdì ìlànà bẹ́yẹn báyìí ti ń sepò kí yáàdì ìlànà ibi tí ó gbà wọlé nu tí yẹn bá ti mú sí láìfẹ̀ pé ìrìn parọ́ ìrànlọ́wọ́ ọlọ́wọ́ gbà láti máa sọ láti máa ṣe kíni láti máa lo àmánà kọ́lọ̀ kò sí ní ọ̀rọ̀ fún wa ẹ̀yẹ rúṣọ lọ àmánà táwa wí níbo lọ́wọ́ lónìí jẹ́ ma gbogbo ìṣẹ̀wọ́ tá a kálẹ̀ àtàwọn tí ẹ̀ ń sèyí níbo ló kùlù sí lónìí ọ̀kanu sáré anabi Muhammad Hudhaifa bun Yaman tá a mọ̀ tó súnmọ́ anabi dáadáa ni ọ̀là anabi sọ àdìsí méjì kan fún un nípa bí àmánà sì padà kú ńlẹ̀ ní ṣókí ọ̀là anabi jẹ́ oyún pé ọmọ ẹ̀dẹ́ yóò sunjọ́ kan yóò kàn jí kò kàn ní sí àmánà lọ́kàn rẹ̀ báyìí àdìsí yìí ń bẹnu Sahih Bukhari kò ní kujú díẹ̀ lọ báyìí yóò kàn tún sùn yóò jí dé ọ̀jẹ̀ nígbà kankan mọ́ yóò wá di pé bẹ́ẹ̀ bá fẹ́ jọ ní transaction bẹ́ẹ̀ bá fẹ́ jọ ní títà rírà yóò máa pẹ́ dákun tàwa ni wàá bá ṣe ta ni wàá bá ṣe báyìí o tàwa lè mi pẹ̀lú yóò jọ wá ṣe kíní báyìí o yóò máa wá kirikiri gbogbo olú kò ní lẹ́yìn tí yóò jọ pé jájọ pa òwò pọ̀ Huzaifa radiyallahu anhu ó wá ń sọ pé ibi tí òun wá rí níta Ànábì sọ dé fa amali yom ó wá ń sọ Huzaifa ẹgbẹ̀gbà tó ti kú láti 1400 years tí sàbẹ̀ ti kú lọ́wọ́ ń sọ̀rọ̀ yìí pé fa amali yom fa ma kuntu ubayi'u illa fulana wa fulana ó ní gbàtà Ànábì ti sọ̀rọ̀ fún kánàbí tó kú láyé ni o Ànábì wá kú láyé tán ni wọ́n ń sọ pé lónìí yìí òun wá rí i pé kódà òun ò lè dá òun pọ̀ pẹ̀lú ẹnì kankan àyàfi lágbájá àti lágbájá nìkan ẹni mo fi ní kó tó dìgbà tí ó yíwọ́ yìí kọ́lọ̀ ń jẹ́ wọ́n ti ka èmi àti papọ̀ sára àwọn tí ó lo àmánà láyé yìí pẹ̀lú ọmọlàkejì pẹ̀lú ìgbésí ayé wa. àwọn oníṣẹ́ ọwọ́ mechanic rewire fọgànẹ́sà panẹ́bìtà àtàwọn míì al-amanatu fil ibada báyìí sọ ma kékeré lọ àmánà níbi iṣẹ́ tá a fẹ́ ṣe fún yàn ẹjẹ́ àlọ́ àmánà níbi ẹ̀sìn ọlọ́ọ̀nà o ẹ̀yẹ síwọ́ ṣiṣẹ́ o ẹ̀yẹ síwọ́ kírun fọlọ́hún o kí ló dé níbi kíni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun kí ló dé ní àìkú pàṣẹ́tì káwọn lè kírun fọlọ́hún rákà mẹ́rin tó bá pọ̀ jù lè yóò fi ṣẹ́jú mẹ́wàá kírun ìrun rákà mẹ́rin tó bá pọ̀ láwọn mọ́sálásí ti súnnà lẹ́yìn pé mọ́mú bá fara balẹ̀ ní òkì ní ìṣẹ́jú mẹ́wàá èyí tó kọ́mọ̀ ní jẹ́nẹ́rà ni pé ìṣẹ́jú mẹ́rin ni rákà mẹ́rin
mọ́sálásí bá ti jó ìṣẹ́jú mẹ́wàá wọ́n ti táàgì ẹ̀kẹ́ pẹ̀lú pé mẹ́yà bẹ́ẹ̀ ni o so o lè dúró pé kírun ìṣẹ́jú mẹ́wàá náà lè yí tàn wí náà o ìrun mẹ́ka wọn kí bẹ́ẹ̀ ni ìrun mẹ́ka ni o sọ fẹ́ kírun mẹ́ka ni mọ́sálásí nìyẹn lọ. ẹ jẹ́ ká ẹ dákun gbóṣẹ́ ọwọ́ èyí máa sọ fáwọn èèyàn wàláì tàláì súnmọ́bí láìláṣí láìláwà kò sí àwáwí lẹ́yìn ọ̀rọ̀ lójú àlè kìámà kò sí àwáwí lẹ́yìn ọ̀rọ̀ lójú àlè kìámà àwáwí tí sẹ́rí àsọ ó níye kódà mo àwọn travel ní òjá kírun ọwọ́ adé alẹ́ lọ́wọ́ ń káyìí là kò sí àwáwí ó ti dáhùn lọ́dọ̀ náà ni wọ́n fi sọ pé káyìí là tàlásàrì papọ̀ nílẹ̀ dé àsìkò àyílà àbí àsìkò àlásàrì ọ̀káyìí là rẹ̀ ń gbà kò sáwáwí tó wà ní iṣẹ́ tí wọ́n gbé wá ní mọ́tò yìí à ń sọ ẹ́ńjìnì rẹ̀ kalẹ̀ ní ẹ́ńjìnì táwọn ń sọ kalẹ̀ yìí látàrí tí wọ́n fún wa ń sọ̀rọ̀ ọmọ ènìyàn lè kú síbi tí ń sọ ẹ́ńjìnì yẹn kalẹ̀ sáàrí wẹ̀rí ni wọ́n ti ń sọ ẹ́ńjìnì ní ṣọ́ọ̀bù míì tọ́pọ̀ ọmọ sẹ́lẹ̀rì tọ́mọ̀ ń kú mẹ́. tá a bá sọ fún pé làmánà ṣiṣẹ́ fẹ́ gbé wá fún yín ìrun kíkí kó dé kẹ́ dìde àmánà náà Ọlọ́run náà pé inna aradna al-amanata ala as-samawati wal-ard wal-jibal فأبين أن يحملنها وأشفقن منها وحمل الإنسان إنه كان ظلوما جهولا. ẹ dákun ẹ jẹ́ àṣẹ sùúrù fa tásìkò ìṣẹ́jú mẹ́wàá péré náà ni àlọ́ aláàtì gbogbo ohun tó kì í ìṣẹ́jú mẹ́wàá yìí náà ni. inna aradna al-amanata ala as-samawati wal-ard àmánà àsìnlọ́hún àtẹ̀lẹ́tọ́lọ́hún ilẹ̀ òkè sánmà wọn làwọn ò lè ṣe àwọn sì láṣẹ iná làgbà tá a ṣe yìí fa ẹjẹ amúra sí o kò sáwà bíi pé sẹ́tì ń ṣe lọ́wọ́ alihamudulilayi a sì dúpẹ́ fọlọ́ nísìn ọlọ́wọ́n bá máa sọ gbogbo ẹ̀ yóò di kọjá pé ibi tí wọ́n ti ń sọ pé òráyè tọ́lọ́hún ibi tí wọ́n ti ń sọ pé òráyè tọ́lọ́hún yóò wá ní ó jẹ́ pé ẹni tẹ́ ẹ̀jọ́ ń ṣiṣẹ́ wọn òráyè tọ́lọ́hún ọlọ́wọ́n gbogbo àdúpẹ́ fáwọn muslim workers àrùsẹ́ tí wọ́n ń ṣe náà nù pé àwa àjọ mùsùlùmí àwa náà ní à ń kóra wá jọ ìdánilẹ́kọ̀ọ́ tẹ́ bá wá dé ṣọ́ọ̀bù míì tí mẹkáníìkì bá pọ̀ mẹ́ ẹni tẹ́ bá wá rí tó bá wá jẹ́ pé ṣòkòtò rẹ̀ fò ó ní irùngbà ẹ wà á rí tí àsìkò òun bá ti wá tó kọ́dà ẹ bá ní mọ́sálásílẹ̀ gbẹ̀gbẹ̀gẹ̀ ẹ rí kó náà ní ọjọ́ ìmọ̀mù táwọn bá wà lọ síbi àgbà ẹ̀yin lẹ jẹ́ ìmọ̀mù táwọn náà ní wọ́n kí wọ́n ẹ̀yẹ́ tán sí ni nígbà tá a rí ni ìmáàmù kí ni àwọn àdúgbò wípé alhamdulillah wọn àwọn sọ wọn di pé ẹ máa kírun yìí ti pa àwọn náà máa lè ṣe fàájì wọn lọ́dọ̀ lẹ́kọ̀ọ̀kan gbà mí láti mọ ẹ̀kọ́rẹ́jì wọn wọn ò ní gbà ní àyín náà kọ́dà kó so kó kùtà náà láàṣẹ bí mọ́sájú bá jìnnà wọn àwájú kọ́ wọbẹ̀ wájú kọ́lọ̀ kó sàlékún dáadáa fún àtàwọn náà kò sí nǹkan kan àwa wílò jáde kìámọ́nu ipe ńgbà tí wọn lóò kí àwọn ẹ̀kẹ́tẹ́ ẹjọ́ kọ́ mẹkáníìkì yìí làwọn ń kí lásìkò yìí o wọ́n sì ń rówó òun náà wọ́n sì ń gbéṣẹ́ wá fún wọn jùwọ́ tó ké sọ́lọ́hún tó sí lọ́nà ọlọ́run kò ṣe àmàna wa. mínà lè àmàna lára àmàna òun ni hifsil jawari ká sọ ojú wa ká sọ ẹnu wa ká sọ abẹ́ wa. àti máa ń kà fún pé gbogbo ẹni tó bá jẹ́ pé ó ń ṣe ọwọ́ ni kọ̀ọ̀kan wọ́n lè sọ àgbákú ọ̀rọ̀ síyàn wọ́n lè sọ ọ̀rọ̀ àlùfànṣá wọ́n lè sọ ọ̀rọ̀ tó lè mú yẹn dákú kò rí bẹ́ẹ̀ o ìbádà ní sẹ́tẹ̀ yẹn ń ṣe ọ̀nà tí yẹn ń gbà bá oúnjẹ jẹ tó jẹ́ náà láàdì ẹ̀sìn ní ń ṣe ẹ mẹ́jẹ aṣọ dàbá ni o kò sí ní tí wọ́n fi gba ànábì Musa ṣiṣẹ́ táwọn ọ̀kan nínú àwọn ọmọbìnrin ànábì Ṣuaibu sọ pé ẹjẹ́ nìyọ́ máa bá wa ṣiṣẹ́ kọ́ máa bá wa dá ẹran kò sí ní tí wọ́n fi gbà ntọ́mọ̀ yẹn rí gẹ́gẹ́ báwọn afáyé sọ fún wa ni pé ó rí i pé alẹ́ amínú ni ó rí i pé ó ṣe é fi àmọ́nà sọ kò ní kàn jíjọ́ kan kó sì da ẹran àwọn lọ báwọn míì ṣe máa ń ṣe tí wọ́n kàn jíjọ́ sì da ẹran lọ wọ́n ń ṣe bẹ́ẹ̀ ẹsẹ̀ yìí nìlé ní wọ́n wà wá tì ó lè ayé pé ẹ̀mẹ́jà dakọ̀ lù kankan ó lè ayé pé báyà ní Tógò lọ́wọ́ àbí Kútọ́nù àbí kíni àyà kan àbí Gánà ó yẹ kó bẹ́ẹ̀ ni wọ́n ti rí tí wọ́n dẹran lọ wọ́n da jáde kó nínú Nàìjíríà ń gbà mí wọ́n rí i pé ẹni yìí ò ní da ẹran àwọn sálọ ẹ̀kejì ẹni yìí àwọn onítàn sọ lára àtàn tí wọ́n sọ ni pé nígbà tí ọmọge yẹn ń lọ níwájú Ànábì Musa ní láti sọ pé kó bọ́ sẹ́yìn kó wọn máa lọ níwájú kó sá máa ṣàpẹẹrẹ ibi tí wọ́n bá ṣe kíni tó wọ́n bá yà sí
wọ́n ní àmánà tọmọge yẹn fura lára rẹ̀ nù pé ẹni tí ń bẹ̀rù ọ̀hún tí ń rẹjú lẹ̀ tí ò mọ òun tí ò ṣe kínní àmánà eléyìí sọ ojú ó sì sọ abẹ́ ẹ̀jẹ̀ àgbà ṣiṣẹ́ gbogbo àwọn oníṣẹ́ ọwọ́ ẹ̀jẹ̀ aṣọ abẹ́ wa ó ti wá di pé ẹni tí bá ti ń ṣiṣẹ́ ọwọ́ bọ̀ wọ́n máa ṣe ṣìnà kò bọ̀ wọ́n lálẹ́ ló fi yẹ pé ẹni pọ̀pọ̀lọpọ̀ bí à ń di mọ́gú bí ayé tẹ̀ kó ṣọ́ọ̀bù bí abẹ́ mọ́tò abẹ́ gbogbo ẹ̀ torí àwọn tí ó wà bá wọn gbà ní òun gbà ní tí ó padà wá ó ń ṣe iṣẹ́ ọwọ́ ní ká má ṣe kíni kò ní ká má sọ ojú ká má sábẹ́ wa èyí máa ń sọ fáwọn oníṣọ́ pé ẹ̀yin ń ṣe ọ̀rọ̀ tí ń fúyẹ́ ju ọ̀rọ̀ àwọn àfáà lọ ọ̀rọ̀ ń ṣe ọwọ́ ó fúyẹ́ ju ọ̀rọ̀ àwọn àfáà lọ èyí máa ń sọ ẹ̀sán àwọn àfáà ìwọ ń ṣe ọwọ́ tó o bá ti yẹ pọ́nà tí owó tó gbà tó ń gbà jẹ́ ọmọ jálá àlè ọ̀rọ̀ yẹn fúnrẹ̀ tó ń sin kírun rẹ tó ń sin náà rẹ wákàtí márùn rẹ pé owó tó sì ń gbà ń jálá àlè kéèsì tí òjì yìí nìlọ kéèsì tààfà pọ̀ sọ́nà tó ń gbà jẹ́ ọmọ jálá àlè wọ́n ṣé ń sin náà rẹ ṣé ó ń sòdodo fáwọn èèyàn ṣé kò parọ́ fáwọn èèyàn ṣé ó ṣe àwọn èèyàn lọ́nà gbogbo ọ̀nà tí mo lọ́rọ̀ àwọn àfáà ju gbogbo tí yín lọ ẹ dákun iṣẹ́ owó ò ní kí ẹ pé àti wá rí ni pé àwọn ìyàwó ti wá lé ló yẹ pé bá ń gbọ́ gbogbo àwọn wàhálà jù àwọn ìyàwó àwọn iṣẹ́ ọwọ́ ní máa pọ̀ jù tó gbọ́ òní lọ́yẹ́ lásìkò à ń bọ̀ wá bí tí wàhálà àwọn ti máa dé jù à ń bọ̀ àmì ẹ̀ mẹ́tì jẹ́ ń sọ nísìn àmì ẹ̀ dáhùn tó lọ lọ́hùn ẹ jẹ́ ká ṣọ́ ojú wa ẹ jẹ́ ká ṣọ́ abẹ́ wa ká kọ́ sí anabi Musa ya abat ọmọge yẹn sọ fún bàbá rẹ̀ pé ya abat ìrẹ́ bàbá mi istajiru jẹ́ agbẹ́ni kọ́ máa bá wa dára kọ́ máa sáfù lọ́dọ̀ wa inna khayra man istajarta al-qawiyyu mi tó dẹ́ni yìí tá a bá gbà alágbára mọ̀ ni torí òun lọ́ọ́ da gbogbo ẹran wọn sódò ọba wọn fún wọn lóbi mu ọ̀pọ̀ mi fún wọn al-qawiyyu al-amin ó sì tún láàmú ẹ̀ náà ọlọ́run kò sí àmàna wa iṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ó jẹ́ oyè mi àti pé ẹjẹ́ á sọ ẹnu wa o anábì lẹ́nu mi ọ sọ̀rọ̀ ọ̀rọ̀ tó bá sọ yìí kò ní mọ̀ pé ọ̀rọ̀ yìí tóbi òun ló sì wo kò sì dá ọ̀rọ̀ tó bá gbé wọn nánu èyí ó sì sọ ọ̀rọ̀ míì ọ̀rọ̀ tó dáa ni kò sí òun ò sì kákún yóò bá gbé wọn kí ni yóò bá gbé wọn àlìjẹ́ náà ó ń ṣe ọwọ́ mẹkáníìkì ni pàtàkì jùlọ ó ń ṣe ọwọ́ tó ń kálukú ò lè ṣe ká má débẹ̀ ni kọ́dà àwọn amọ̀ ẹ̀pẹ̀ yẹn ń gbà mí sàwọn àlékún àbá àti rí tó bẹ́ẹ̀ dání mu ní àwọn ọlọ́run ní tíjẹ́ rí mi torípọ̀ náà sàdúrà èmi náà ní ọlọ́run ní tíjẹ́ rí mi bẹ́ẹ̀ bá ń débẹ̀ ẹ máa rí àwọn ọ̀rọ̀ léríṣiríṣi láwọn ọ̀rọ̀ tí ọ̀dà bẹ́ẹ̀ náà ni gbogbo ń ṣe ọwọ́ yòókù ọ̀rọ̀ díẹ̀ lèèyàn sọ ọ̀rọ̀ àlùfànṣá ọ̀rọ̀ díẹ̀ lèèyàn sọ tí ó bí ọlọ́run o bẹ́ẹ̀ pé èèyàn sọ̀rọ̀ díẹ̀ kékeré tí ó sì mọ́ lọ́n téèyàn wọ àlìjẹ́nà ọlọ́run kò ṣe àmọ́ná wa ẹ̀yẹ rúṣin ọlọ́run nasaihu li ashabil hirfa ìmọ̀ràn ojúṣe wa lásán ni lábẹ́sẹ̀ yìí tá à ń ṣe àmọ́ mọ̀ràn ló kù yìí kọ́lọ̀njì ó ṣe mí náà láǹfààní àtẹ̀yìn náà àkọ́kọ́ lára ìmọ̀ràn ni pé ìṣìnàbùl kasal wà dáf ẹjẹ́ jìnnà sọ́lẹ̀ àtòròjú òròjú pọ̀ lọ́dọ̀ àwọn mẹkáníìkì ìwáyà gbogbo kálukú ìtàwí ẹ̀dàkùn mọ́ uridu lal-islah mastata'tu afẹ́ tún àwa ṣe ni o bó ṣe jẹ́ pé èmi náà bẹ́ẹ̀ náà ń kọ́ lọ́wọ́ tó èmi náà ṣe pẹ̀lú ètò èmi náà ń sọ lónìí òròjú pọ̀ ọ̀lẹ́ pọ̀ bẹ́ẹ̀ sì ni òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ó sọ wá pé al-mu'minul qawi khayru wa ahabbu ila Allah min al-mu'min ad-da'if wa fi kulli khair mùmìnì tó lálàáfíà tó léegun tí e sọ̀lẹ̀ tí e sọ̀rọ̀ ju ọlọ́run fẹ́ràn rẹ̀ oore ń bẹ láàrẹ̀ ju mùmìnì tọ́jọ́ rẹ̀ lọ pé ẹ pé gbogbo wọn òròjú ọ̀lẹ tí bẹ lára tiẹ̀ ẹni tí ò lọ ojú òròjú tí ò lọlẹ̀ ọlọ́run fẹ́ràn ju mùmìnì eléyìí lọ ó yẹ pé gbogbo náà gbọ́ ọlọ́run gbọ́ àmọ́ fẹ́ràn nìkan jẹ́ nìkan lọ kò ní wá bí sẹ́ dédé yóò dé bí sẹ́ yọ́ máa fa kùnà ní
hello ẹ dákun mo fẹ́ gbé mọ́tò mi wá ń gúrò kí nìyàrá mẹ́ ìgbà wọn ni kí wọ́n gbé wọ̀ ẹ dákun yóò tó aago mẹ́sàn-án kí n tó dé ṣọ́ọ̀bù aago mẹ́sàn-án kó o tó dé ṣọ́ọ̀bù. òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ẹ̀gbọ́n tó ní ó ní Allahumma barik li ummati fi bukuriha ọlọ́run àwọn àlùmọ̀ mi ibi ní bá tẹ̀ ń jí débi sẹ́bà fàlùbáríkà sí ìtètè jí débi sẹ́bà fàlùbáríkà bẹ́ẹ̀ ẹni tó pé aago méje ló fẹ́ nídìí kan aláago mẹ́jọ gbogbo nǹkan kó a ti sọ ní pé di aago mẹ́sàn kí lè yẹn ń sẹ́ ń lé di aago mẹ́sàn kó tó lé ṣọ́ọ̀bù kọ́lẹ̀ ní bá débẹ̀ aago mẹ́jọ kan yóò máa kórè ní yóò máa lóun wá sọ sẹ́kùn tóun fẹ́ wọ̀ kí alùbáríkà bẹ́ẹ̀ ìmọ̀ ẹ̀ ti débi iṣẹ́ bàbá wa débi iṣẹ́ yìí ẹ bá ṣe máa pé ẹ má jẹ́ àṣẹ òròjú ẹ sì má jẹ́ àṣọ̀lẹ ṣùgbọ́n ṣètánì máa wọlé sọ́pọ̀lọpọ̀ lára lọ́nà tá a fẹ́ sọ yìí a máa wọlé sí wọn lára ń pa pé àwọn ọmọ tí ń tajẹ fún wọn adélébọ̀ ń bẹ ọmọge ń bẹ rẹpẹtẹ èyí tí ń tajà òòrè ẹ wá rà tí ó sì bọ́nẹ́ẹ̀tì tí ó sùn sí búùtù ń bẹ yàtọ̀ fọ́jà tó fẹ́ tà ó tún ní òun náà tó fẹ́ ta rẹ̀ yóò sì búùtù yóò sì bọ́nẹ́ẹ̀tì gbogbo ẹ̀ yóò sì tó ọba wa dé yóò wá jókòó tiwa wákàtí méjì kètì lọ yóò máa tú ẹ́ńjìnì èmi máa ń ṣe àdúrà àbádọ́wò ní bá ti bá mi lọ́dọ̀ wọn ní o máa ń ṣe àdúrà pé àdánwò ló dé torí pé ọ̀sẹ́mi ń bi sẹ́mọ́ tọ́ba gbé mọ́tò lọ́dọ̀ àwọn mẹkáníìkì ní àbírí báyìí tí àwọn ọmọ ẹgẹ èyí àbáwọn tí wọ́n bá bọ̀ ń bẹ́ẹ̀ wọ́n ṣe la hawla wala quwwata illa billah la hawla wala quwwata àṣírí kejì tó nù la hawla wala quwwata torí pé ìṣòro tí ó ṣẹlẹ̀ ni pé ẹbẹ́ náà mọ àwọn obìnrin ẹbẹ́ náà mọ fìtínà bọ́lá ṣe ròyìn abáni mi ṣe ròyìn wọn òṣìṣẹ́ ńlá Muhammad ni pé kóbìnrin ó mọ jáde kọ́ mọ́ lọ lọ́fíńdà jáde kóbìnrin ó jáde kó lo ìjáàbù kó lo gbogbo ẹ̀ torí pé àlẹ́ bí tóbìnrin bá ti jáde ńlé èso àgbẹ̀ kàkàkí yóò máa fọn kàkàkí ẹ̀wò ti jáde o kàkàkí yóò máa fọn bí sẹ́ni fọn sétí àfáàní yóò máa fọn sétí ọmọ kéwù ẹ̀wò ọ̀rọ̀ di la hawla la quwwata illa billah wọ́n wá wá ń bẹ́ ṣé wá rí láti bẹ̀ ní òròjú tá a yóò ti máa obìnrin aládàáwò ni wọ́n jẹ́ máa gbé ọwọ́ lọ́kùnrin lérí kí ló kùn ọpọlọ ni wọ́n kò sí nǹkan kan ní ọpọlọ mọ́ kọ́lá bọ́ jà fa yóò gbẹ wọ́n wá dúró sẹ́tì mọ̀tò láhọ́lá mi nísì wọ́n wá dúró lẹ́gbẹ̀ẹ́ ìwà ni ọkọ̀ mi kò sì wá sí rìn lónìí kò ní rí nǹkan kan sí máa yóò máa kórìí bí ọkọ̀ rẹ yóò máa kórìí bí ọkọ̀ rẹ yóò máa ẹ mú sùwánà wàá mú gan èmi àní ẹ jẹun náà lọ́dọ̀ ọmọ yìí náà ẹ jẹun náà ẹ jẹun nígbà tí èèyàn wá lóun fẹ́ tajà tó wá wà ní ṣọ́ọ̀bù fún wákàtí méjì ló fi wá ṣọ́ọ̀bù kò yóò rí bí yàtọ̀ bí ẹ̀hún tẹ́ńbẹ̀ o yóò tún lọ ṣọ́ọ̀bù mi o ó wà lè lo wákàtí méjì bẹ́ẹ̀ yóò tún lọ ṣọ́ọ̀bù wákàtí mẹ́ta láti ibẹ̀ ní ọwọ́ tó bá sì dilẹ̀ lè súbẹ̀lẹ̀ inṣàlá wọ́n bá fúnra wọn ní sẹ́yìn gbà wọn tẹ̀ pé eléyìí ó jẹ nìkan kọ́ ní ń ta nǹkan mí náà sẹ́yìn pé èyí tí ó fọ́ ni pé ọkàn lérí yọkàn wò ké bọ̀ wọn àfà mọ́tò yìí yóò nídìí ká de agaka sí ìgbà tó ọmọ yẹn ti gbójẹ lọ́nu ìlọlẹ̀ pàdé ẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ bàjọ́ sọ agaka kọ́ lọ ọlọ òun rò pé ọ̀rọ̀ ẹ̀ ra àwọn àtẹ́rẹ́sì lágàkà ni kì í ṣe bẹ́ẹ̀ o èyí tó bá jẹ́ mọ́ àbí ní ara rẹ̀ yóò tutù àgbègbè náà yóò fi bọ́ orí sẹ́ẹ̀rẹ̀ ń ṣe ọlọ́sìn ni wala taqrabu zina innahu kéré ẹ má débi sìnà ẹ má súnmọ́ ni kò ní ẹ má ti ṣe má súnmọ́ ni ẹ dákun jama ẹ̀yọ́ mọ̀ ya wa mẹkálí ìwáyà fọgàdáìsà àwọn ní absọ́fà gbogbo nkàlùkù náà iná lè sá àlànà sí ìbàṣẹ́ra gbogbo nkàlùkù náà mọ oríra rẹ o ẹlẹ́ẹ̀kejì alẹ́kẹ́bùrà ẹ dákun ìkìlọ̀ rẹ bí yẹn bá ń ṣiṣẹ́ yẹn máa ń improve ni bí yẹn bá ń ṣiṣẹ́ ìdàgbàsókè máa bá yẹn ni tí yẹn bá ń ṣiṣẹ́ yẹn máa ní experience ni experience ó yẹ kó máa bá yẹn bí iṣẹ́ tí bá ń ṣe tá a gbé alẹ́kẹ́bùrà
ó yẹ kó máa báyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn oṣù ọwọ́ wa nílùú wáyé experience yìí bá wọn kíbúrẹ̀ yìí bá wọn pé iṣẹ́ tó ti ń ṣe tó ti lọ ọdún mẹ́wàá níbi mẹkáníìkì kọ́ ẹ pé irú àròyé lónìí àròyé lọ́la ojú kan náà lọ́wọ́ kò yẹ bẹ́ẹ̀ tàbí ó sọ pé irisẹ́ alámáyà ń fáwùká ọ̀lẹ́ kọ́sẹ́ mẹkáníìkì ọ̀lẹ́ òlẹ́ kọ́sẹ́ rìwáyà ọ̀lẹ́ òlẹ́ kọ́sẹ́ akṣọ́fà fọgẹ́nẹ́sà ọ̀lẹ́ òlẹ́ kọ́ àwọn sẹ́yìn ńgbọ́ bá ti wá lẹ́gbàá tó bá ti kọ́ irisẹ́ alámáyà ń fáwùká ànábì ní máa múra sí tí ó bá máa wúlò fún ọ bẹ́ẹ̀ ní irinṣẹ́ ni máa dàbí fọgá tí ò ní tí ní géètì tí kàn fẹ́ràn fún mi irisẹ́ alámáyà máa wo kí ni ó wúlò fún ọ láwọn instrument ni kí ni ó wúlò fún ọ láwọn ẹ̀kọ́ ni èèyàn wò ni o pàtàkì jùlọ eléyìí náà láṣìírí ṣé àwọn ṣe ká sọ àṣírí délé náà eléyìí náà láṣìírí bí èèyàn bá fẹ́ kọ́ pé iṣẹ́ tí mo ti ń lọ ọdún mẹ́wàá ń bẹ̀ ó yẹ kí n jáde kó ní pòfẹ́sọ̀ bí iṣẹ́ yìí dé dókítà bí iṣẹ́ yìí dé ètí ń jẹ́ kí búránù sẹ́mi ní ẹ̀rọ ẹ̀gbẹ́ àwọn dókítà wọ́n lo òye pé àwọn ti wà wọ́n kọ́ nǹkan jáde wọ́n gbé nǹkan jáde ìwọ́n náà ti yẹ kó ọdún márùn-ún bí iṣẹ́ yẹ kó ti gbé nǹkan jáde ọdún mẹ́wàá yẹ kó ti ní experience dáadáa àwọn tí wọ́n ṣe kẹ́míkà àwọn máa ní experiment àwọn máa lò ó tí wọ́n ní nígbà tó yá àmísì kẹ́míkà ìmọ̀ kẹ́míkà báyìí experiment táwa gbé jáde rè tẹ́jìrìbà tí wọ́n nù wọ́n wá discover nǹkan bẹ́ẹ̀ ẹ̀yin náà ẹ jẹ́ kéèyàn máa nípa ẹ̀yin náà discover nǹkan bẹ́ẹ̀ tí òun láṣìírí kan nígbà tí àwọn ilé aṣọ yìí àṣírí ibẹ̀ ni pé wattaqullah wa yu'allimukumullah ẹni tí ń rọ ọmọ oníyẹn ọmọ lẹ́bà tí ń rọ ń ka ẹni tí tún yẹ̀lẹ̀ tó sì níyàwó ńlé níbi sẹ́ẹ̀nì tí ń jẹ yékáyé kó ọlọ́run ò ní fún ní màmí tó lékún ìtọ́kọ́kọ́ lọ́dọ̀ ọ̀gá rẹ̀ ọpọlọ ò ní sí súnà ọlọ́ni ọlọ́ni wattaqullah ẹ bẹ̀rù ọlọ́run wa yu'allimukumullah ọlọ́run máa fi nǹkan mọ̀ yín lẹ́ẹ̀fì máa rí pé walillahi alhamd àdúpẹ́ fọlọ́run tẹ́ ẹ bá ti rẹ́ni tó yẹ pé búrọ́dà súnà iṣẹ́ ọwọ́ àti màrá àwọn iṣẹ́ ọwọ́ wa tọ́jú àwọn búrọ́dà kọ́ máa ṣiṣẹ́ yàgbàyàgbà àti màrí wọ́n fẹ̀mí ṣe ni wọ́n múra sí ni torí òun fi ń sẹ̀sì ni yóò sì ní máa képa ọlọ́pàá ọlọ́run fi ń ṣe kó gẹ́ yóò ṣàdúrà kó tó débi sọ́ọ̀bù láàárọ̀ yóò ṣàdúrà mẹ́ẹ̀ bó bá fẹ́ bẹ́ẹ̀ sí 20 lẹ́yìn ṣe bísímìlà kò ní wọ́n òkú o kò ní jẹjẹkújẹ kò ní sọsọkúsọ ekiribúra experience ọmọ asẹlẹ fún lórí iṣẹ́ yẹn Ọlọ́run kò ṣe àmàna wa o. ẹlẹ́ẹ̀kẹta alisti'anatu billahi wa tawakkulu alayhi nàṣíhà kẹta rèé o ẹ̀dá kan jẹ́ agbára tọ́lọ́run ni ọ̀pọ̀lọpọ̀ wa ìgbára tọ́lọ́run ló ń ṣe ọwọ́ ẹ mọ̀ rí tí n bá dé ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣọwọ́ èmi sábà máa ìka wọn lèmi sábà ń bà máa wọ́ jù bí fi mọ orí ẹni mo gbéṣẹ́ wá bá ìka wọn ni sábà máa wọ́ èdè bá ti rí kakú sanni lọ́wọ́ rẹ̀ mo ti mọ rú pé eléyìí ìtọ́gbára lérè bí sẹ̀mi bá yíwọ́ ibi mo gbé wá nù èmi mọ̀ fà á ẹ jẹ́ agbára tọ́lọ́hùn ìrànlọ́wọ́ kágbà pọ́dọ̀ lọ́nà wà gbẹ́rẹ́ rẹ̀ kẹtẹ lọ́rùn ọwọ́ léjìká eléyìí kò lè jẹ́ kí ìlànìyàn ìní àfọkànlẹ̀ pé owó dé ò lè rí mbẹ́ o bí bá ń rí gan yẹmọ fi jọmọ nánà kú nàgàn ìgbára tó lọ́wọ́ ẹjọ́ ọmọ bẹ́ẹ̀ òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ó ní worst time dey lie ọlágbára ọ̀rọ̀ lè kọ́sẹ́ o ti di pé sẹ́yìn ó wúlò fún ọ o ti kọ́ worst time dey lie máa wá ránṣẹ́ lọ́dọ̀ Ọlọ́run máa gbára tó Ọlọ́run iyyaka na'budu wa iyyaka nasta'in ìwọ náà lásùn là ń sìn ìwọ náà wọn bá lámìnì ní wọn wà lọ́wọ́ rẹ̀ ṣé bó ń ké mi fatia oníṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ó ní law annakum tatawakkaluna ala Allahi haqqa tawakkuli tó bá yẹ pé èèyàn máa gbára tọ́ lọ́wọ́ ọba bó ṣe yẹn ni kò bá ṣe àsìkí fún yín bí ṣe máa ṣe oúnjẹ kò bá ṣe tẹ́ máa jẹ fún yín bí ṣe máa ṣe oúnjẹ fún ẹyẹ ẹyẹ jáde láàárọ̀ kò sóúnjẹ náà yóò sì máa fò lọ kọ̀mọ́ bí tí ń fò lọ tó bá sì dé lálẹ́ yóò sì yó ọlọ́run wọn máa sásìkì fún yín ìwọ tó tún wá ní sẹ́tẹ̀ ṣẹyẹ kí ló tún wá tó wá ń gbá wa lẹ́yìn kankan tó tún wá rìn nǹkan mọ́lẹ̀lẹ̀ nínú ṣọ́ọ̀bù rẹ tó
tó tún wá sọ nǹkan kó sọ́ọ̀bù rẹ ó lé wàhálà ni wọ́n máa jẹ́ ọ̀rọ̀ àbí bá ń da wàlẹ̀ àkìbátù nínú mu tàkì ìgbẹ̀yìn kọ́ ọlọ́run kò ṣe amànáwá o wa ma min dabatin fil ardi illa ala rizqa á sì kí rẹ ọlọ́run ti gbé sábàbí ni sẹ́tò ń ṣe á sì kí rẹ ó sì jáde láti ilẹ̀ ọlọ́run kò ṣe amànáwá alimurua lára nàṣíyà wa ni pé alimurua ọmọlúwàbí ẹ̀jẹ̀ àfi sí ọ̀rọ̀ wa o anabi Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yin sọ fún alibiru husnul khuluq dáadáa ìwà tó dànù wàlẹ̀ ìsìn tọba ní àwọn tá a jẹ́ kọ́sítọ́mà rẹ tá a lé mọ́tò ìwọ tó jẹ́ mẹkáníìkì tó jẹ́ rìwáyà tó jẹ́ pàrẹ́mìtà tó jẹ́ oníàksọ́fà tọba lọ́ọ̀ mọ̀ bóyá ìwà rẹ dàbí ọ̀dà tọba lọ́ọ̀ lè dájọ́ nítorí ṣe fáwọn kọ́sítọ́mà rẹ ó dàbí ọ̀dà ẹ̀ ànábì ní ọ̀dà báyìí ntẹ́ ìwọ̀n rè fi ntẹ́ ànábì fẹ́ wí fi wọ́n wàlẹ̀ ìsìn ma haka fi nafsika wakini wakarita yatali alayhi nas ó ti tán fatiwanu máa bẹ́ẹ̀ lọ́wọ́ kàrẹ́ pé iṣẹ́ tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n gbé mọ́tò ilẹ̀ tí wọ́n lọ tí mo ní wọ́n padà á gbé àbí yìí nìkan wọ́n jòkó lẹ̀ náà ni wọn ò sá ti ọrùn bọ abẹ́ ẹ́ńjìnì ní tí mo ṣe ń bi iṣẹ́ yìí ṣé ká ní ẹni yìí máa ń pa mẹkáníìkì sẹ́yìn tí mo ṣe yìí dá síkárẹ́ nìyí ọmọ kankan mẹkáníìkì ọwọ́ akámi mi bẹ́ẹ̀ sọ́wù mi bẹ́ẹ̀ ànábì ló ti tẹ́ ntọ́ máa fi wò pé ṣé ntí ń ṣe dàbí ọ̀dà àròyé ti parí gbogbo fatiwa tó ẹ máa bẹ́ẹ̀ lónìí àyèlé gbà á ẹ dákun ní bá ṣe kíní wáyé kíní àmọ́ wọn náà máa fi yín nìwọ̀n sórí ìtọ́kàn máa pé ìlé gbà wọ́n bá mi bẹ́ẹ̀ ara gbé kalẹ̀ tọ́dánu tọ́kàn bá ti ń sọ fún ọ pé a wàkàrí ìta yẹ tọ́lẹ̀ àlẹ́ tètè sẹ́kótó dé tètè dé ọ̀ràn máa ń sẹ́lọ̀ ní ra bóòtù wa wọ́n wá pé o sì gbé fún mi lójú wọn ó lè ìtí ọ̀dà náà kọ́lọ̀ kó ṣe ní ọ̀rùn fún wa ẹlẹ́ẹ̀karùn-ún ṣé wọ́n lélẹ́yìí dàbí ara tí wọ́n máa ràn án lọ́wọ́ ni pé ìtẹ́kù dáwà tàlímàdìló bí yẹn bá ti wò pé èpè ọmọ dà tí yẹn bá ti wò pé èpè ọmọ dà tó lẹ́nu wọ́n padà ṣépè kéṣègbè ló ń ṣe sùúrù bí àfa tí yẹn bá ti wò pé bó bá fẹ́ pè lé tí mo ṣe yìí ń kọ́ tí ọ̀dà fún èyí ó rí i pé yóò máa dí sí ọwọ́ èèyàn kù ìtẹ́kù dáwà tàlímàdìló ẹ jẹ́ ká bẹ̀rù èpè tí àwọn alábàárà wa lè máa ṣẹ́ níbi iṣẹ́ tá a bá ṣe tí ọ̀dà fún ọ torí pé èpè ṣíṣẹ́ falábòsí yọ gbà kò nígbà kú òun ọ̀rọ̀ dàrẹ́ẹ̀tì ni ọlọ́run kò ṣe àmọ̀nà wa ẹlẹ́ẹ̀kẹfà lára àwọn nàṣí àwa ni pé àrídọ̀ bil qada wal qadar ẹ jẹ́ ká máa gbà fọ́nà pé kádàrá ń bẹ ẹ sì já máa gbà pẹ̀lú pé nítorí bá ṣẹlẹ̀ sí wa kádàrá ni ìgbà téèyàn lọ sọ́ọ̀bù tí ò rí pàtó nǹkan lónìí tó bá ti nígbàgbọ́ sí kádàrá ọ̀rọ̀ fúyẹ́ kò ní wò pé ǹjẹ́ nípa sẹ́yìntì kò ní wò pé ǹjẹ́ nílò lé àwọn ológun kò ní wò pé ǹjẹ́ nílò lé sájò kò ní wò pé ǹjẹ́ ní ṣe awọ́rò bọ́ ọ bá ṣe awọ́rò bó bá yá yorùbá náà tí wọ́n ní awọ́rò ń bẹ yorùbá wọn náà lọ sọ pé ewé padà máa sun oko wọ́n ti kéwù kejì náà fọ lẹ́gbẹ̀ẹ́ kejì ọ̀kan wọ ẹgbẹ́ kejì nìní wọn á ní kíni wọn á ní ewé padà máa sun kíni wọn á ní yóò sun kó ọ gbogbo àwọn tó fà wá tó láwọ́rò ọ̀padà yá àwọ̀rò wọn padà stop àmọ́ tá a bá ti nígbàgbọ́ sí kádàrá máa ràn yàn lọ́wọ́ púpọ̀ láti gbádùn ayé ni kọ́nà kó ṣe àmọ̀nà wa ibi àdìsí kan tá à ń kà fún àyè náà lànà ibi ti sọ wàyí ni aṣọ ọba kan ṣéhùn tí nǹkan kankan bá bọ́ ó ti kọ́sẹ́ yìí ó ti ń ṣe kádàrá kan ṣẹlẹ̀ ń bẹ̀ ni ẹlòmíà máa wò pé ẹ furasí lágbájá sọ́ọ̀bù tiẹ̀ ní gbogbo wàhálà àti máa ṣẹlẹ̀ gbogbo sọ́ọ̀bù tiẹ̀ ní gbogbo nǹkan gbà mí wàyí ni aṣọ ọba kan ṣéhùn bí kádàrá kan bá ṣẹlẹ̀ fàlàtẹ̀kùn tí wàhálà kan bá bọ́ tí mùsíbà kan bá bọ́ tọ́ọ̀rẹ́ kan rẹ̀ fàlàtẹ̀kùn làwọn ànẹ̀fàtò kaza kánẹ̀ kaza má sọ pé mi bá ṣe kí ní báyìí ni kò bá ti rí báyìí ìbá sì mà ní kí n má ṣe kò sí máa ń gbà yẹn àǹfààní tó ní ni pé kọ́ ọ máa sáré kí nǹkan yẹn má ṣẹlẹ̀ tó bá ti wá ṣẹlẹ̀ sàlámù àlẹ́kùm má rorò èyí ni mà solúsà wo lọ́wọ́ ni oògùn wo lọ́wọ́ kò sóògùn sí gbàfọ́lọ̀ ànábì nítorí pé wàláàkì kul qadarullah
nítorí ọmọ jẹ́ ìrìn pé qadarullah qadarullah kádàrá Ọlọ́run wa ma sha'a fa'ala nítorí Ọlọ́run tó fẹ́ ṣe ló ṣe fa inna Allaha taftahu amalu shaitan anabi tó tọ́ bá sọ pé bí n bá mọ̀ ni yóò sílẹ̀kùn èṣù fún ọ wọ́n sọ wọn pé ìdílé rẹ̀ ní ń ṣe wọ́n sọ wọn pé àwọn kan ní ń ṣe wọ́n sọ wọn pé mẹkáníìkì tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ kejì ní ń sàṣì wọ́n sọ wọn pé àwọn àtẹnẹ́jọ́ ń jà ní ń sàṣì lẹ̀kùn èṣù sì pọ̀ tí ò níye wala tattabi'u khutuwati shaitan èṣù lọ́nà tọ́pọ̀ Ọlọ́run kò ṣe àmàna wa lábẹ́ eléyìí gbogbo ń ṣe ọwọ́ ẹ má jẹ́ ká máa wò ó pé iṣẹ́ ọwọ́ kò ní ká máa ń pẹ̀ ẹ̀sìn wa iṣẹ́ ọwọ́ abọ́dọ̀ máa ń pẹ̀ ẹ̀sìn wa o àwa náà ká wá máa ń pa ẹ̀sìn tá a fi sin lọ́run wa o ìyẹn níjòkó ẹ̀sìn tó máa lọ tẹ́ni sàlàyé ẹ̀sìn láàrin ọ̀sẹ̀ tó ń Sunday ń bẹ tó ń Saturday ń bẹ ó ń Friday ń bẹ wákàtí tó máa lọ láti ní ọ̀rọ̀ tí yóò ju pé sọ́nà tó gbàjẹ́ aláàlí kó o sì sin Ọlọ́run ọba o sì lè sọ Ọlọ́run àyàfi kó wádìí bó ló ṣe sìn ó ti tán tó wá ṣe láyé jù yín nìlọ ẹ jẹ́ àwádìí bá sì sin Ọlọ́run wa o kọ́dọ̀ fi débi àwọn ayẹyẹ tá a máa ń ṣe fáwọn ọmọ nípa ayẹyẹ tá a máa ń ṣe fáwọn ọmọ nípa ṣáádà tá a máa ṣe fírídọ́ọ̀mù ká wádìí bó lẹ̀ ṣiṣẹ́ ni a máa ṣe kí ló jẹ́ aláàlí èwo làrámù kìí ṣe lẹ́nu adúpẹ́ fọlọ́run wọn ò ti ṣe freedom pẹ̀lú ọtí mẹ́nìsì àwa náà agbẹ́jú bá wọn freedom ọlọ́tí agbẹ́jú bá freedom olórógbó wọn ní kọ́pọ̀ mẹ́ni àwọn tí a máa ń ṣe bóyá lẹ́yìn ìlú ni wọ́n ti ń ṣe ibi ẹ bá gbọ́dọ̀ ní ṣẹ̀ṣẹ̀ ẹja gbọ́ torí kò ti yẹ mo ti di nǹkan àdọ̀tí yẹn létí. kò sí mọ́ o kódà káwá mọ̀ nípa gbogbo nǹkan ìkọlọ̀ kò sí àmàna wa lábẹ́ nàṣíà wa èyí tá a fi kásẹ̀ nàṣíà wa lẹ̀ òun náà ni pé àtàáwùn fima bainakum ẹ máa fọwọ́sowọ́pọ̀ láàrin ara yín kò sí sowọ́pọ̀ láàrin àwọn pàtàkì lọ́kọ́dà àwọn oníṣẹ́ ọwọ́ òní tá a pè àárín tí ń jẹ́ ìfọwọ́sowọ́pọ̀ tó bẹ̀ láàrin wọn kódà ìfọwọ́sowọ́pọ̀ ń bẹ láàrin àwọn oníṣẹ́ ọwọ́ mi àmọ́ ìbẹ̀ lọ́wọ́ àwọn oníṣẹ́ ọwọ́ mi ká má dà kọ́ àmọ́ sẹ́ni èmi làwọn pẹ̀kálíkì ni fọ̀gànẹ́sà ni rìwáyà ni kò sí tó bẹ́ẹ̀ wọ́n ń sẹgbẹ́ o àmọ́ fọwọ́sowọ́pọ̀ kò tó torí pé ní jésù fàtí ìfọwọ́sowọ́pọ̀ náà ni pé tí ẹni ní pọ́blẹ́mù bí iṣẹ́ tó ké sẹ́ni tó wà yanjú ẹ̀ ìṣòro àwa alábàárà àwọn náà ni pé ẹ̀yìn àti òtí ẹ̀ máa ń ká dáadáa àti eléyìí gbárí jù lọ nígbà yọ lọ sí sọ́ọ̀bù rẹ̀ ìbániwọ́dọ̀ rẹ̀ mọ́ ṣé máa pé olódodo ìṣègùn ni olódodo ìlẹ́ni ìṣòro wa nu olódodo ìṣègùn ni kèé lẹ́ni àwa náà ń dá wàhálà yìí nílẹ̀ kò wá ń jẹ́ pé kó fẹ́ sòótọ́ fún wa yọ́ màá wá rán ma kò ní lọ lè bá ẹnì kejì pé dákun ràn mí lọ́wọ́ kò ní lọ lè ké sí pé wọ́n bá ń ṣe kíni wọ́n bá ń ṣe ọkọ̀ yìí ọ̀run kò ṣe àmàna wa ní ṣókí gẹ́gẹ́ bí ìṣẹ́jú 5 tó kù àbí akẹ́pà kéèsì gbogbo àwa tí a jẹ́ oníṣẹ́ ọwọ́ tòní gẹ́gẹ́ bí sáwọn ṣe ní ìṣẹ́jú 5 kí n lọ sí àbí àwọn oníṣẹ́ ọwọ́ tòní tá a pè àwọn kankan bẹ tá à ń fọwọ́ fúnfún yẹ mú tí ó sì dá ẹ dákun. àwọn oníṣẹ́ ọwọ́ tòní tá a pè àwọn kankan bẹ tá à ń fọwọ́ fúnfún yẹ mú tí ó dá ń sáré ká fún wa láàrin ìṣẹ́jú 5 ọ̀kọ̀ọ̀kan ìṣẹ́jú kọ̀ọ̀kan ká dàkún ká fiyèsí haramu ni àmọ́ àwọn ń wo gẹ́gẹ́ bí n tó fúyẹ́ kò sì fúyẹ́ lọ́dọ̀ Ọlọ́run alákọ̀ọ́kọ́ òdodo àti ìgbà pé kò ní ìdílé bá ti ń kọ́ sí ọwọ́ àti jù òdodo sẹ́yìn kan àjù sẹ́yìn ni sẹ́yìn pé téèyàn bá wọn kọ́ kó gbé wájú ní ọmọ ṣiṣẹ́ tọ́ àti lẹ́ sẹ́yìn yẹn ni òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ó sì ń sọ fún wa pé al-bayyani bil khiyar ma lam yatafarraqa ẹni tí bá ń tà tí bá ń rà láàrin ara wọn èmi ní mọ́tò ìwọ́n ń ṣe fún mi èmi fọ́ lówó ẹjẹ́ àmọ́ ìjọ máa ń tí bẹ́ẹ̀ ní ta bá fẹ́ ṣiṣẹ́ lérí máa mo yàtà fara kọ láǹgbà bá dúró tìra wa ká sọ kó kílíà ṣùgbọ́n wàyí sọ́dọ̀ kan wà báyà náà anábì ní tí ẹ bá sòdodo láàrin ara yín tó jọ́ mọ̀ pé èdè iṣẹ́ ti ṣe fún rẹ̀ èdè tó yín gbà rẹ̀ búrú káfí bẹ̀ yìí mà anábì ní àlùbáríkà wọ̀ sẹ́yìn
wàyìn kádàbà wà kátàmà tẹ́ ẹ bá wà ń parọ́ fúnra yín ẹni tó gbé mọ́tò wá òun ti mẹ́mìí pé ń wo mẹkáníìkì ń wo rìwáyà ń ti ń wo a máa ń wò wọn òkúrọ́ la máa wò wọn bẹ́ẹ̀ ni abẹ́ ẹ̀kọ́ jẹ́ ma a wò wọn pé onírọ́ ni wọ́n nírọ́ lápò ẹni tó a bá rò ìrọ́tọ̀ rẹ̀ ọ yàtọ̀ yà ni kódà ànábì tẹ́ báyìí pé bẹ́ẹ̀ lẹ́jọ́ náà wàyìn kádàbà wà kátàmà ẹ̀ ń kúrọ́ ẹ̀ ń fòdodo pamọ́ fúnra yín mọ́hìn kan ti bára kátó bèyí ma kò ní sálùbáríkà láàrin transaction tẹ́jọ́ ń ṣe iṣẹ́ ńlá Muhammad lórí bẹ́ẹ̀ ó ní kò ní sálùbáríkà ń bẹ́ ẹ dákun ó jẹ́ alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì àwọn mẹkáníìkì ni rìwáyà ni fọgànẹ́sà ni aláksọ́fà ni aláàlámẹ́tì ni tí wọ́n bá àdéhùn ẹgbẹ́ ìmúlágbésí ẹgbẹ́ òsì ni tó dábàá tẹ̀ tó gbé sọ́wọ́ ọ̀tún ọwọ́ lè sì gbà àyè wá gbé síbi ọwọ́ ọ̀tún kọ́mọ́ àyèsè wá bọ́ síwájú á gbé sápòsì ẹ̀dọ́kùn ẹja jìnnà sí o àdéhùn ṣíṣe tí wọ́n bá lórí àwọn ṣèkì wa ṣèkàdíà